Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ Ẹ̀dá Titun. Òní, 30 oṣù keje ọdún 2025. Àkòrí: ohun tí títẹ̀lé Jésù yóò ná ọ. Ìwé orin 8, mo fayé àti ìfẹ́ mi fún. Ẹ̀kọ́ àkọ́sórí: nítorí náà, ẹ jáde kúrò láàrin wọn, kí ẹ sì ya ara yín sí ọ̀tọ̀, ni Olúwa wí. Kẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi ó sì gbà yín. Ìwé Kọ́ríńtì kejì, orí 6, ẹsẹ̀ 17. Bíbélì kíkà: ìwé Lúùkù, orí 12, ẹsẹ̀ 51 dé 53. Iná ni èmi wá láti fọ́n sí ayé, kí ni èmi sì ń fẹ́ bí a bá ti dá ná? Ṣùgbọ́n èmi ní baptisí kan tí a fi baptisí mi, ara tí ń ni mí tó títí yóò fi parí. Ẹ̀yin ṣe bí àlàáfíà ni èmi fi sí ayé. Mo wí fún yín, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n bí kò ṣe ìyapa. Nítorí láti ìsinsìnyí lọ, ènìyàn 5 yóò wà ní ilé kan náà tí a ó yà nípa 3 sí 2 àti 2 sí 3. A ó yà bàbá nípa sí ọmọ rẹ̀ ọkùnrin, àti ọmọ ọkùnrin sí bàbá, ìyá sí ọmọbìnrin, àti ọmọbìnrin sí ìyá rẹ̀, ìyá ọkọ sí ìyá ọmọ, àti ìyàwó ọmọ sí ìyá ọkọ rẹ̀. Ẹ̀kọ́ nínú ìwé Lúùkù, orí 12, ẹsẹ̀ 51. Jésù sọ ọ̀rọ̀ alágbára kan: mo ti wá láti mú iná sórí ayé. Kí ni mo fẹ́ bí ó bá ti ń jò tán? Ìran iná yìí kì í ṣe àmì ìdájọ́ nìkan, ṣùgbọ́n ti ìwẹ̀nùmọ́ àti ìtara pẹ̀lú. Kristi kò wá láti gbé ẹ̀sìn lárugẹ, ṣùgbọ́n láti ru ìfẹ́ inú mímọ́ sókè tí yóò fi ìyàtọ̀ sáàárín àwọn onígbàgbọ́ àti àwọn aláìgbàgbọ́. Gẹ́gẹ́ bí iná, ẹni tí ń dá fàdákà ti Málákì sọ ní Málákì orí 3, ẹsẹ̀ 2 dé 3. Ìfarahàn rẹ̀ ń tú àṣírí ohun àìmọ́, ó sì ń jó ohun ọ̀run. Láti ya ara ẹni sọ́tọ̀ fún Ọlọ́run túmọ̀ sí láti jẹ́ kí iná ẹni tí ń dá fàdákà máa ṣiṣẹ́ nínú wa, láti pa ìgbéraga, àníyàn àti ẹ̀ṣẹ̀ run, ká lè jẹ́ olùsìn pátápátá fún Kristi. Nínú ẹsẹ̀ 50, Jésù tọ́ka sí baptisímù kan tí òun gbọ́dọ̀ ṣe. Òun tọ́ka sí ìjìyà àti ikú rẹ̀ tí ń bọ̀. Èyí ni owó ìràpadà wa, ó sì gbà á pẹ̀lú èrèdí. Bẹ́ẹ̀ náà, yíya ara ẹni sọ́tọ̀ sí Ọlọ́run máa ná wa ní nǹkan kan, bíi kí a fi ìtùnú, ìfaradà tàbí ìfẹ́ ara ẹni sílẹ̀ nítorí Kristi. Nínú ìwé Hébérù orí 13, ẹsẹ̀ 12 dé 13, a rántí pé gẹ́gẹ́ bí Jésù ti jìyà lẹ́yìn ibodè, a tún jẹ́ pé a gbọ́dọ̀ lọ sọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ibùdó kí a sì ru ẹ̀gàn rẹ̀. Ìrìn àjò ìyà ara ẹni sọ́tọ̀ yìí kò rọrùn, ṣùgbọ́n ó jẹ́ ipa ọ̀nà ọmọ ẹ̀yìn tòótọ́. Ẹsẹ̀ tí ó tẹ̀lé, ìwé Lúùkù orí 12, ẹsẹ̀ 51 dé 53, ya ọ̀pọ̀ èèyàn lẹ́nu. Kìí ṣe ìforígbárí tàbí ìpínyà ni Jésù ń sọ̀rọ̀ rẹ̀, bí kò ṣe òtítọ́. Nígbà tí ẹnìkan bá yàn láti gbé ìgbé ayé rẹ̀ ní kíkún fún Kristi, a máa rí ara rẹ̀ ní ìlòdì sí àwùjọ, pàápàá lòdì sí àwọn ìlànà ìdílé rẹ̀. Wọ́n kọjú ìkọ̀sílẹ̀ láti ọ̀dọ̀ àwọn tí ó súnmọ́ wọn. Ìyapa yìí kìí ṣe ti ọ̀tá, ṣùgbọ́n láti yan ìmọ́lẹ̀ lórí òkùnkùn àti òtítọ́ ju èké lọ. Láti yára ẹni sọ́tọ̀ fún Ọlọ́run ní láti gbéga ju àwọn mìíràn lọ, àti láti dúró ṣinṣin nínú ìgbàgbọ́. Ọlọ́run á jẹ́ kí a lè dáhùn ìpè yìí pẹ̀lú ìgboyà, kí a sì máa gbé gẹ́gẹ́ bí ohun èlò tí a yà sọ́tọ̀ fún ògo rẹ̀. Àmín. Ẹ̀kọ́ àmúrelé: bí ẹnìkan bá fẹ́ láti máa tọ̀ mí lẹ́yìn, kí ó sẹ́ ara rẹ̀, kí ó sì gbé àgbélébù rẹ̀ ní ọjọ́ gbogbo, kí ó sì máa tọ̀ mí lẹ́yìn. Ìwé Lúùkù orí 9, ẹsẹ̀ 23. Àdúrà: Olúwa, jẹ́ kí iná rẹ máa jò nínú ayé mi. Ràn mí lọ́wọ́ láti gbé ayé tí a yà sí mímọ́ fún orúkọ rẹ, kí n máa sẹ́ ara mi lójoojúmọ́, kí n sì máa tọ̀ ọ́ lẹ́yìn pẹ̀lú ìgboyà.
láìka ohun tí ò ná mi sí. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.